èyí ni ohun tí wọ́n ṣe fún Mukare nípínlẹ̀ Kwara lọ́jọ́ Ajé Monde ọ̀sẹ̀ yìí. Pẹ̀lú tìlù tìfọn ni àwọn olólùfẹ́ gbajúmọ̀ òṣèré ilẹ̀ wa nì tó tún jẹ́ olùbánidámọ̀ràn pàtàkì sí gómìnà ìpínlẹ̀ Kwara lórí ọ̀rọ̀ àṣà ìyẹn Mukare Èyíwùmí ni wọ́n fi tìlù tìfọn ni wọ́n fi pàdé rẹ̀ nílùú Àárọ̀ọ̀rin níjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn nípínlẹ̀ Kwara níbi tí ọba aláyé ìlú Àárọ̀ọ̀rin Alárántí Àárọ̀ọ̀rin Ọba Joseph Oyèyípo Babalọ́lá tí wọ́n ti fi joyè Máyégún ti ìlú Àárọ̀ọ̀rin. Níbi ayẹyẹ ọ̀hún, Máyégún tuntun ló ṣe bẹ́ẹ̀ ló dúpẹ́ lọ́wọ́ ọba aláyé ọ̀hún àti gbogbo ọmọ ìlú tí wọ́n ṣe wò sùnsùnsùn tí wọ́n sì fi oyè náà tí wọ́n fi dá lọ́lá. Ó ti wá ṣe ìlérí pé báyìí òun yóò kọ́ iléeṣẹ́ sinimá kan sí ìlú Àárọ̀ọ̀rin níbi tí gbogbo ọmọ ìlú náà tó bá nífẹ̀ẹ́ sí eré sinimá orí ìtàgé wọn láǹfààní láti máa kẹ́kọ̀ọ́ ní iléeṣẹ́ ọ̀hún tó sì jẹ́ pé ọ̀fẹ́ ni fọ́ọ̀mù náà bá dé. Ẹjá gbọ́rọ̀ lẹ́nu Mukare gangan, ẹgbọ́n tó sọ níbi ayẹyẹ ọ̀hún. Ẹ ṣé gan-an dúpẹ́ o, mo kí kábíyèsí, mo kí gbogbo lọ́balọ́ba o, mo kí gbogbo olóyè pátápátá, mo kí gbogbo wa nílùú Àárọ̀ọ̀rin o, Àárọ̀ọ̀rin ò ní bàjẹ́ o, tábàtì ẹ̀ ti fún mi máìkì báyìí iṣẹ́ tó ti bẹ̀rẹ̀ ni o. Àwọn ọmọ adédùn ní sàn ọmọ yàrá bujú bí ẹni gbẹ́kẹ̀ ọ̀tún àárọ̀ onílẹ̀ rẹ̀ kan òsì àárọ̀ onílẹ̀ wa rẹ̀ wà lórí wàrí gbárí onílẹ̀ gbárí ẹ̀yin ló máa lọ́kọ̀ níbi owó tó gbèsè bí ẹgbẹ́ rẹ̀ ẹ̀ẹ́dí ó pẹ̀lú orí ọba bàtà pẹ́lẹ́sẹ̀ ọba ọba bí wò rọ̀ mọ́dà ẹ̀. Ẹ wá di àsọ̀rọ̀ ẹ máa bẹ́ẹ̀ tó kú pàdé lórí rẹ̀ ní quick one bí kábíyèsí ṣe sọ tàbá wò dáadáa ní movie industry adúpẹ́ pé láti ibi tí Ọlọ́run rán wa àwọn kan tara wa dìde. Mo dẹ̀ fi àsìkò sọ fún gbogbo ọmọ bíbí ìlú Àárọ̀ọ̀rin pátá pé ẹ tó bá ní interest láti ṣe tíátà kankan sí wọn Ọlọ́run á gbé wọn débẹ̀ o. That's number one. Number two, kábíyèsí ti challenge wa. Àwọn nípe ní Mukare School of Drama, Ọlọ́fin School of Drama. Yes, ìpínlẹ̀ ni ẹ. Torí pé ó ti yí àwọn bàbá tó wà níjókòó pé níta bá ṣe lénìí ọ̀rọ̀ tán ní lóòrà olódífá fún oní araṣọ lọ́jà o ọ̀la araṣọ lọ́jà o ìjọ àbákú láṣọ èdè ọmọ ní kára. Ìtẹ́ ẹ̀fọ́ fún òun ṣe lọ́wọ́ ẹ̀ ó ṣe fún ìlú ni o torí tiẹ̀ ti mọ́ mi lára kí n ṣeré kí n gbowó. Ní kábíyèsí mo lè tàkìtì léèrè torí pé níta bá pè ní Máyégún ayélujára ni lásìkò tí wá yìí lásìkò tí kábíyèsí ìlú Àárọ̀ọ̀rin agún ìlú òun agún gbogbo rẹ́kọ̀dù lápapọ̀ lágbára Ọlọ́run agún o tó bá ṣe tán lórí ti School of Drama yẹn àwọn òbí tá a máa ṣe sí àádẹ́ bẹ̀rẹ̀. Mo dẹ̀ fi àsìkò sọ fún gbogbo ẹ tó bá ní interest ẹ má hesitate láti pe nọ́mbà kábíyèsí náà mọ̀ ẹ́ pé tá a máa pè ní máa gbé ní fọ́ọ̀mù tó ń gbà gbogbo ọmọ àwọn ìjọba fẹ́ gba fọ́ọ̀mù Mukare School of Drama tí mo pè ní Ọlọ́fin School of Drama free ní gbogbo fọ́ọ̀mù yẹn máa jẹ́. Thank you so much.